tí àmọ́ à ń mu díẹ̀díẹ̀ mọ́ra wọn kán ara ilé náà lè gbádùn wa lórí ètò. Kọ́ Abẹ́ Ayẹni, ọmọ bó gangan ní ká mú láti ilé náà nítorí mọ̀ ọ̀pọ̀ ọmọ ẹbí kọ̀ọ̀kan náà wà tọ̀wọ̀ èèyàn, ọmọ bó gangan lẹ́yìn níbo lẹ ti ṣe kékeré yín? Wọ́n bí mi sí ìlú Èkó ní Ìtìrẹ nítòsí ilé late kábíyèsí Buhari Aládé Ọlọ́tọ̀, ṣùgbọ́n ọmọ Èkìtì state ni mí, Ẹ̀fọ̀n Alàyè ní Èkìtì state, ibi tó bí mi sí ọmọ Olúbẹ̀ ni mo jẹ́, but I was born in Lagos here. So ẹ̀tẹ̀ tí tún mọ bàbá Buhari lẹ́kọ̀ọ́ tó di pé ẹ dé ọ̀dọ̀ Square and Barrister bí? ọwọ́ Buhari lọ́tọ̀ lọ́bí mi sí ní àjọ wa ní Ìtìrẹ ni ní Síbà street, àwọn gbé Dòsùnmọ̀ àwọn gbé Síbà, so ó close mọ́ra wọn. Láì tẹ̀mọ̀ kí Ìbáṣepọ̀ yẹn tún máa wà ní ọjọ́ iwájú. mi ò wá mọ̀, mi ò pé bàbá máa padà tí wọ́n á jẹ́ ọmọ bàbá Buhari lọ́tọ̀, mi ò wá mọ̀, ṣùgbọ́n kọ́nà bá fọ̀rọ̀ká méjèèjì. A ti mọ̀ pé ọmọ Ẹ̀fọ̀n Alàyè kankan ní gbé báwọn ní kékeré yín, ṣé ẹ gbélé rárá àbí Èkó náà lẹ́ni ṣe kékeré dé kíní? mi ò gbélé rárá, Èkó ló bí mi sí, Èkó mo ṣe kékeré mi, tí wọ́n wá kàn fẹ́ lọ ṣọdún ọ̀tá bá ní kankan ṣe tó jẹ́ bí òkú àgbà la máa ń lọ sílé, ó tán. Ẹ ṣé. Nígbà tá a máa bẹ̀rẹ̀ ètò, a ní ẹ̀yin ni chief engineer olóògbé Square and Barrister. Ọ̀rọ̀ yẹn fẹ̀, ẹ̀gẹ̀ mọ̀ pé lórí ètò wa ń bì a máa ń yànnà tó dáa gbọ́dọ̀ sọ ń pa iṣẹ́ tẹ̀ ń ṣe. Ẹ̀mí máa ń fẹ́ mú kéèyàn sọ tẹ́síyàn ń ṣe bẹ́ẹ̀ ṣe kó tó dípò a máa sọ̀rọ̀ ń pa ìbáṣepọ̀ yín àti Square and Barrister gangan. Chief engineer ní ṣéṣẹ́ tẹ kọ́ ni àbí ọ̀nà náà lẹ ti bẹ̀rẹ̀ ni, àti pé tó bá sọ pé èèyàn jẹ́ engineer fún olórin, kí ni iṣẹ́ tẹ̀yàn ń ṣe gangan? Ẹ ṣé, mo dúpẹ́. Iṣẹ́ tí mo lọ fún ni mo lọ sí school fún, mo tún kọ́ lábẹ́lé, torí pé iṣẹ́ yẹn ẹni tí ò bá lọ́pọlọ tọ́pọlọ ò bá pé kò lè ṣe láyéláyé, lọ sí iṣẹ́ ńlá ni. Kẹ tó gbólórin dúró, kẹ tó túnù lù kó ṣe omele, sákárà, ìyáàlù, kíbọ̀ọ̀dù, saxophone, àwọn ayájìta, kẹ tó kó tó gbọ́ ẹ̀ papọ̀, kẹ tó sọ́ di odindi, kẹ tó record kó tó máa gbọ́n ta. Báwa sábà. So tẹ bá náà ń set àwọn ẹmọ kéèké tá a kàn máa rí ni pé setting mic 1 2 1 2 yẹn làwọn kàn máa kọ́lọ́kọ́ mọ̀ èèyàn tó mọ̀ nǹkan tó ń rí nìyẹn. So tẹ bá náà ń sopọ̀, tẹ bá náà ń set kí lẹ̀ ń set gangan, á ní pé mic ń dúró ń gbé ní tó níbẹ̀ bó ṣe gbọ́dọ̀ wà ní ìkan gbọ́dọ̀ dùn sí ìkan. Ẹ fún wa lecture díẹ̀ nípa iṣẹ́ yín ká jàǹfààní. Ṣé rí iṣẹ́ yẹn kó tó lè dòun, tá bá dé ojú agbo, a máa lo wákàtí 5 láti fi jẹ́ kí ni kó tó jáde, torí trailer ló máa ń kó, big lorry ló máa ń kó cement wa, àwọn tó máa já kó tó já lẹ̀, ká tó tò sórí stage, tá bá tò tán, ká tó ṣe stage tán, ká tó ṣe wá bẹ̀ sí ṣe connection ẹ̀, ká tó tún wá múná sí, ká tó tún máa sọ̀rọ̀ sí, àkọ́ fúnra balance fúnra wa, káwọn ọ̀gá tó dé, onílò àwa test, àwa balance, ọ̀gá náà máa ti test ìbàkú fún ọ̀gá, elégbè á sọ̀rọ̀ gbogbo ẹ̀, aṣáàṣì gbogbo ẹ̀, but iṣẹ́ kékeré kọ́, iṣẹ́ ńlá ni. Ẹ tó gbọ́dọ̀ bá pé kò lè ṣe láyé, kódà àwọn tó ń tún rédíò ṣe, tó ń tẹlifíṣàn ṣe, wọn ò tó bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ni láì yẹn, ó ṣe the same thing. Ṣé yàtọ̀ wà ní gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ti ní experience ní iṣẹ́ yìí? Ṣé torí nǹkan a máa ń gbọ́ oríṣiríṣi nǹkan, ṣé téèyàn bá ń set fún ní Fuji ó yàtọ̀ sí téèyàn bá ń set fún ní jùjú? Kí lọ́wọ́ yàtọ̀ tó wà lórí stage yẹn? Lecture là ń ṣe lọ́wọ́ báyìí. Ìyàtọ̀ yẹn pọ̀ gan-an. Ẹ fún wa ní. Torí èmi ń sìn, kọ́lọ̀ ń fọrùn kẹ́ Chief Elébùrúkú Yẹmí Ládó Èkìtì, mo ti bá wọn sẹ́ẹ̀tì Ládó. Pátá àwọn ṣe wọn yàtọ̀ sí ti Fuji, pátá ṣe high life ó yàtọ̀ sí ti Fuji. Then mo máa ń bá ṣọ́ọ̀ṣì náà ṣiṣẹ́ nìbàdàn, máa ń lọ sẹ́ẹ̀tì instrument fún àwọn ṣọ́ọ̀ṣì bíi 4 sí 5 nìbàdàn, so pátá ṣe wọn náà ti yàtọ̀. Torí sì tún ní voice kálukú bá ṣe máa gbé ọ̀tọ̀ ni, bá ṣe máa ó yàtọ̀ síra wọn, kò ń ṣe the same thing, but Ọlọ́run, mo dúpẹ́ fọ́lọ́run, mo rí àtìlẹ́yìn Ọlọ́run, mo lè fojú Ọlọ́run pàdé, torí Alhaji Barrister mo bá wọn lo 20 ọdún 20 years mo bá wọn lò tó fi kú, so àdúpẹ́ àlọ́ tó wà báyìí, mo dúpẹ́ fọ́lọ́run. Ẹ̀yin náà ẹ̀mí ìbọn sọ pé 20 ọdún 20 years ẹ rí i pé ìbáṣepọ̀ yẹn ń ṣe rẹ́gí ó pọ̀. Àwọn èèyàn máa bèrè nísìnyí pé ẹ ti náà ṣeré fún bàbá wa kan ní ilé ń bẹ̀rẹ̀ ṣeré fún àwọn church kankan, báwo lẹ ṣe pàdé Chief Dr. Square and Barrister, kí ló gbé yín? Ọ̀rọ̀ lálẹ́ bí lọ́ọ̀bì yẹn o.
1989 wọ́n dàpọ̀ lọ ṣeré pẹ̀lú Orlando ní Kwara State torí a máa ń ṣeré kan ní December àwọn pè ní marathon play a máa lò sọ́sẹ̀ méjì ní Kwara State a máa yípo Òkùkù Ìgbàjà àwọn gbogbo àwọn náà ní láti on the 18 títí wọ on the 30 àwọn náà ní. ṣáájẹ́ pé torí Barrister wá kúrò nípa àwọn ẹ̀ka lọ ìlú kan lẹ́ni lọ́la bàbá ló máa ń ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀. a ní roster tó wà ní 31st àbọ̀sà land club lẹ́kọ̀ọ́ pé la máa parí eré wa sí on the 1st àti máa gbóhùn lé wa a máa ń pè ní marathon play so wọ́n lọ ṣe bẹ́ẹ̀ Orlando bí ìbáwọn sí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ Orlando ọ̀wọ̀ so ìgbà yẹn Orlando wọn ní movement Alhaji ni ó ṣe gbá kan ṣe Alhaji bàbá mi nílùú Gbàdàmọ́sí kọ́nà fọ̀rùn kẹwọn so ẹ̀gbọ́n mi yẹn ọ̀gá mi yẹn tó ní fàánù náà ti kú lẹ́nìí bàtà wá dé láti marathon play yẹn ní December 3rd wọ́n ṣe wá pé ẹ̀gbọ́n mi ni ọ̀gá mi náà tún ni àlùbá wọn ní Fuji Chamber that was 1990 January ó tán bí mo ṣe mọ Alhaji Barrister nìyẹn so àwa gba sọ́ọ̀tì àwa wà lọ sí ọ́fíìsì wa dé pàǹtì sáré pàǹtì ní ọ́fíìsì wa wà so àwa put it right Alhaji wa ní wá sọ fún tó ìpàdé pé jẹ́ kí bọ́ọ̀ ìmọ̀ bá wọn lọ kó jẹ́ engineer ìṣèdọ́dọ̀ wọn nìyẹn láti 1990. ìgbà tá a máa kọ́kọ́ rí wọn náà nìyẹn tó yẹ kí a máa kọ́kọ́ tọ́ pé bí. mo a lọ sọ́fíìsì wa lọ sí ilé wọn ní Fuji Chamber ní Ìsọ̀lọ̀ so èmi náà ní kí àwọn wá padà ọ̀gá mi padà sí ọ́fíìsì wọn ní kí èmi máa kó sùmẹ̀tì ẹ̀ máa bọ̀ ní pàǹtì wọ́n á ṣe bá mi sọ̀rọ̀ nìyẹn níjọ́ yẹn wọ́n ti ẹ̀ fún mi lówó kan jẹ́ owó yẹn inú mi dùn kódà owó yẹn gan mi ò náwó yẹn mo ṣáà kó pamọ́ ni pé Àyìndé Barrister ó bọ̀ mí lọ́wọ́ ṣe wá di ọmọọṣẹ́ wọn nìyẹn. ní 1990 nìyẹn o. bẹ́ẹ̀ni. ṣe rántí orí tẹ kọ́kọ́ bá wọn ṣe àti pé kí ni experience tí ẹni ń gbà yẹn because ẹ̀ ń bá wọn ṣeré rí ìwúlò kọ́kọ́ lọ bá wọn ṣe tó ní pé ètò ní iṣẹ́ báwo ni. a play ní Club Arcade. Club Arcade. first play wa nìyẹn first play mi nìyẹn Club Arcade nígbà yẹn lẹ́gbẹ̀ẹ́ TBS ní race course first play máa kọ́ bá wọn ṣe nìyẹn second play wọn la wá lọ sí Ìbàdàn máa kàn ló ṣòkú níbàdàn bẹ̀rẹ̀ la wá lọ. báwọn ìbáṣepọ̀ yẹn gbà tí kí ni preparation báwo lẹ ṣe máa ń ṣe tí rọ́mọ̀ yẹn tí ń wò ó yẹ sọ sí pé ṣé báwọn tẹ́ bá pé iṣẹ́ tẹ̀ ń ṣe tí ò ń ṣèkó ni ṣé ẹ̀yin àti bàbá ti máa jọ ń débẹ̀ ni bàbá máa dúró báwo lẹ ṣe ń set kí lọ́wọ́n preparation jẹ́ ìsìn báwọn èèyàn ò lè mọ̀ tẹ́pẹ́ yín náà lè sọ. Ìbàdàn lèmi ń gbé àdàrà tàgbé Ìbàdàn àátó bíi 8 sí 10 jẹ́ pé eré wa kì í ṣe eré pàjáwìrì a ní roster fúnṣẹ́ wa lóṣù kan at least ó kéré jù a ṣe eré 10 lóṣù kan Friday Saturday ó sátẹ̀ ìgbà míì Thursday ìgbà míì Sunday but Friday Saturday yẹn at least 10 máa pé nínú oṣù kan so a ti máa ń mọ̀ pé a ti máa play tágbà máa play after pé kì í ṣèkó ni ọdún tó ti máa gbé wa àti mọ̀ tágbà ọ̀nà Òwò ni ọ̀nà Kwara ni ọ̀nà Òṣogbo ni ó ní bá ṣe máa ń pàdé tàbí máa jọ ń lọ play. irú iṣẹ́ wo ni bàbá ń lò ń gbà yín ṣé ní iṣẹ́ báwo ni iṣẹ́ yẹn ń gbà yín ṣé tó bá ń sọ pé ní iṣẹ́ tó gbà yín mọ̀ ń pa orí ìgbọ́ la máa ń gbọ́ ní iṣẹ́ yàtọ̀ síra wọn nǹkan pé irú iṣẹ́ wo ní level yẹn gbà. ṣé mọ̀ pé àgbà olórin ni wọ́n ìyẹn táwọn ń lò iṣẹ́ kékeré Alhaji lè fẹ́ràn iṣẹ́ gan-an ó fẹ́ràn kí kò ń dé agbo tí iṣẹ́ bá sọ̀rọ̀ Alhaji máa kọrin ó máa ṣeré gbàmí aago 8 gbàmí aago 9 láàárọ̀ láti 12 alẹ́. má lè ṣe ń ṣiṣẹ́ dago 9 aago 8 àárọ̀ àti àwọn gbogbo wọn nílùú náà ti sọ fún wa náà rí bẹ́ẹ̀ pé. Sálí ń sílé a stop eré wọn ní quarter after 11 láàárọ̀. láti gbà wọlé bẹ̀rẹ̀. láti 12 alẹ́ àná. Àdìsá rírọ̀ ní Fádé ní TBS a bẹ̀rẹ̀ ní 4 o'clock a stop ní after 2 lóru. ẹ bẹ̀rẹ̀ fẹ́ òkú. a bẹ̀rẹ̀ ní 3 o'clock lọ́sàn-án a stop ní after 2 lóru. Dídì òyìnbó elépo ní Sọ̀lọ̀ nígbà ọdún kan bá a sọ̀lọ̀ a bẹ̀rẹ̀ eré ní aago 2 lọ́sàn-án a stop ní after 1 lóru. direct. Sálí ń sílé èyí mo record ẹ̀ a ní 6 live play 6 la ṣe jáde. Tokyo ìṣílẹ̀ lólómi nìbàdàn a bẹ̀rẹ̀ ní 11 o'clock a stop ní after 9 láàárọ̀. 11 o'clock lálẹ́. láàárọ̀. 11 o'clock láàárọ̀ lẹ bẹ̀rẹ̀. a bẹ̀rẹ̀ ní 11 lálẹ́ a stop ní 9 láàárọ̀ nílé Tokyo ìṣílẹ̀ olómi. ṣé ẹ kàn ń ṣeré lásán ní àbáwọn èèyàn wà ń bẹ̀ tọ́jú. àwọn èèyàn wà ń bẹ̀ kódà Tokyo jí lójú oorun ó tún wá bá wa láàárọ̀ pé Àyìndé kọ́lọ̀ fọ̀rùn kẹ́
kọ́lọ̀ fọ̀rùn kẹ sínú ẹni àjà tó ṣe kan ó ti lọ sùn ó ó tún tún wá padà bá wa padà jí. lórí eré sídàjí láàárọ̀ sálísílẹ̀ gbogbo àwọn tó tún lọ láàárọ̀ tó dúró tó tún wò wá ni ní Ìwó mo ti gbọ́ rí dáadáa bẹ́ẹ̀ ní náà Ìwó so Alhaji wa ó múṣẹ́ lọ́kùnkún dùn. wọ́n ní kan tó lọ ṣe ń sọ̀lọ̀ ṣé ta ló ń sọ ṣé Dérójú ni Àbàṣírù ń gbé ní Dídì- skul kan ní sọ̀lọ̀ ń bẹ́ẹ̀ dídì òyìnbó elépo àwọn èèyàn tún débọ̀ tún wù gbà. Àyìndé bàbá mi lọ́lọ́ba fọ̀rùn kẹ Gàùsátì. kí lọ́wọ́n pẹ́rẹ́sàn tó máa ń ṣe kọ́ tó bẹ̀rẹ̀ eré ẹ̀yin tún súnmọ́ ọdẹ ẹ̀ ṣé bàbá ń mutí gan ṣé bàbá kí lọ́wọ́n jíjà tí bàbá máa ń ní gbèké obì Àyìndé pé kíní kó tó bẹ̀rẹ̀. Alájọ kì í mú mi wá nǹkan lẹ́nu wọn o pé yá wọn wá mú rí o èmi gan tí mo mutí lẹ́yìn wọn wọ́n pè mí pé láíláí kí n stop ọtí mímu nígbà mo lè stop di sí mi mutí dì sí Alájọ lè gbọ́ ọtí lẹ́nu mi torí iṣẹ́ yẹn ò ṣe fo ojúbọ̀rọ̀ ṣe Alájọ wa pè mí wọ́n wàásù fún mi pé kí n stop ẹ̀ kò dáa o bó máa kí n wíìkì ni ó lè wíìkì bọ́dì ni so Alájọ òun kankan. bàbá àlẹ́ ṣe ń dúró láti bí wákàtí 12 hours. ẹ jà pé nǹkan tí wọ́n ń ṣe ni ó lẹ̀ tí wọ́n ti use mọ́ kódà àgbà tí wọ́n stop eré alẹ́ weekend mi kì í sùn oorun kì í kùn mí mo ti use mọ́ oorun kì í kùn mí àárọ̀ Friday and Saturday tábà ti play ó dà kí tó sùn tó ṣe àwọn máa wò ìgbà yẹn lọ́lẹ̀ ti dáńgbà yẹn gan ó ti mọ́ system lára. ó ti mọ́ system lára so Friday and Saturday tábà ti lọ play mi ò kì í sùn àárọ̀ máa tó oorun sùn tó mi ní oorun ní kùn mí mi ní sùn ó dà àárọ̀ kí tó lè sùn bàtà tó stop eré alẹ́ ìgbà kan eré alẹ́ ni àlẹ́kọ́ mọ̀ ọmọdé eré alẹ́ ni so bó ṣe rí nìyẹn. so gbogbo nǹkan tá à ń gbọ́ yẹn bó ṣe rí gangan Yes, ni exactly. àti lọ́sàn-án ẹ lè ṣe é dòrò ẹ lè ṣe é digi ní. bẹ́ẹ̀ ni ẹ̀rọ ilé ẹ mọ̀ pa sọ pé lè a fi ń ṣèrántí ni so àwọn nǹkan tá a máa gbọ́ náà a kò fi ń reflect a fi ń rántí gbogbo wáyé bá àwọn tó tẹ̀lé sọ́ọ̀dì lóòótọ́ oníkàlùkù máa ń gbọ́ méjì mẹ́ta a sì máa mú dóhùn ọ̀bì kọ̀ọ̀kan náà tó yẹ kí bóyá gbà tí ó rẹ bàbá nǹkan kan wọ́n lè sọ kò sí nǹkan tá a fi ń ṣe gbé kóníkàlùkù ọ̀dì tó ń jò tọ̀rọ̀ mú náà ni ẹ ṣe bàbá mọ̀ ń gbádùn yín ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ́kọ̀dì díẹ̀ nígbà 1990 àbí nǹkan ni lẹ́ni yẹn darapọ̀ mọ́ torí pé ẹ̀yin náà di rẹ́kọ̀dì ló kọ́kọ́ ṣojú nígbà tẹ́ ti join ní báǹdì Àyìndé nígbà yẹn tó di gbé ẹ kọ́kọ́ ṣe dẹ́ ẹ mọ̀ pé live lẹ́yìn special sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ́kọ̀dì oríṣiríṣi náà. rẹ́kọ̀dì ẹ̀ ò ṣe sọ because àṣetó mẹ́rin lọ́dún kan torí gbogbo ìgbà yẹn náà ó kàn kó bá mi mọ bí ṣe fẹ́ sọ torí ó ti close mọ́ra wọn jù Fantasia mo bá Fantasia mo bá Fuji Explosion mo bá Waves àjọṣe Waves àjọṣe Fantasia ni àjọṣe The Truth ni àjọ mi ò lè sọ pa mi ò tó ló pọ̀ mi ò lè rántí yẹn mọ́ ó pọ̀ akọ̀mọ̀ adébẹ̀ náà ni akọ̀mọ̀ Balinga Dérójú ó yá akọ̀mọ̀ ó yá ẹlòlù sórí tí wọ́n kọ́ ẹ̀ ó tọ́ change pattern lò yẹn change ìgbà kan ó yá ẹja try ẹ̀ ó tọ́. Samson gíga ní Ghana must go ńlá tọ̀hún fi dàwé nù tó oríkì gbogbo nípo oríkì bàbá yẹn jẹ́ kí ìbèrè yẹn lọ́wọ́ yìí. nípo torí ẹ̀mọ̀ kan tó ń dùn mí jù nísìn ni pé tí bá ń gbọ́ láìfù nísìn máa mọ̀ pé láìfù yìí eléyìí ò ń ṣe láìfù tí wàá kọ́ máa gbọ́ tó yàn ò tẹ̀ ní kíyàn báyìí tó máa délé nípa ọ̀rọ̀ pé wọ́n ń kíyàn yẹn báwo nìyẹn bóyá tó ń lè gbé mi bàbá yẹn bọ́lá ń ṣe fún bàbá yẹn rẹ̀. tó ṣẹlẹ̀ ní wípé gbogbo àtàǹbà iṣẹ́ apáta la jẹ́ professional orú Ìbàdàn ń sìn tá a bá fẹ́ lọ play Ìbàdàn mánéjà wa Wàsíù Dáméjà fáìlì wọn wà lọ́wọ́ wa ó ti ní àdúgbò tó pé gbogbo akọ̀lọ́ mu jáde ní ibẹ̀ ló máa lọ àṣẹ ń bèèrè orúkọ lọ́wọ́ ẹ tí a fẹ́ kì tá a fẹ́ lọ sí Ṣàgámù ó ní bákàlà tó fi ń kó gbogbo àwọn ìlú yẹn ó ti ní information ti wà lọ́wọ́ Dáméjà a kàn lọ sí bíẹ̀ ìlú tá à ń lọ ẹ̀rọ gan àwọn tó máa bẹ̀ ó ti mọ̀ wọ́n àwọn tọ́jọ́ jẹ́ ẹgbẹ́ tọ́jọ́ jọ́ ìlú ti mọ̀ wọ́n a kàn lọ síbi fáìlì wọn wà gbé jáde so àṣẹ lọ mú pépà sí ẹjọ́ sà orúkọ yín sà ẹjọ́ sà ẹkìnní kan àwọn ṣe bẹ́ẹ̀ aláàjì kó ìwọ́n tó wá bá aláàjì ṣiṣẹ́ òun láti múra ó dẹ̀ kọ́ wa ó láti fara balẹ̀ ó wá ìbá ṣiṣẹ́ because òun gan fúnra rẹ̀ iṣẹ́ ni tó bá dẹ̀ ṣọ́ra ní on the road iṣẹ́ tó bá ń bèrè lọ iṣẹ́ tó gbà ẹ̀ fún tó bá ṣọ́ra á kọ̀rẹ́tẹ̀ lórí ẹ̀ torí gbogbo ara wọn iṣẹ́ ni. ọgbọ́n instrument òun ló wá ń bí orúkọ ẹ̀ fún mi pé arábèsùn mọ́ mi ẹnjìníà mi ṣe létí kìíní kan wu tèmi ò dẹ̀ gbọ́. ó ti gbọ́. ó dẹ̀ ti gbọ́. arábè kìíní kan wu ẹnjìníà mi ṣe létí kò ṣe máa sáré lọ bá wọn arábèsùn mọ́ mi ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ ṣé yẹ kó rán mi létí iṣẹ́ tó gbà mí fún ṣé yẹ kó rán mi létí iṣẹ́ tó gbà mí fún kò yẹ ṣùgbọ́n bó ní tó ní ìdáná bá tají tákan tí ò ṣe kìíní kan
ó máa súnmọ́ straight ni pé why òun ló máa ẹ wo bàbá ni kábíyèsí ni o kọ́ ló bá fọ̀rùn kẹ́wọn. láìfù kan wà tó jẹ́ wípé jẹ́ pé orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbádùn ẹ̀ tèmi náà dẹ̀ gbádùn ẹ̀ gangan Bari back on stage oní 1 oní 2 oní 3 oní 4 oní 3 oní 4 bẹ́ẹ̀ ni báwo ni láìfù yẹn ọ̀pọ̀lọpọ̀ kan la gbọ́ nígbà tí Barrister sì kìdé ni wọ́n ní nǹkan kan ẹ̀dẹ̀ náà mọ̀ ń pa ẹ̀ èmi gangan ni mo ṣe ẹ̀ fún wa ní information láìfù yẹn bó ṣe torí àwọn ọba gbogbo wọn pọ̀ ọ̀la ni gbogbo wọn. information yẹn ọ̀rẹ́ pg club ló ń ṣènáwó biolọ́tọ̀ ló pè wá sí tennis club níwájú club arcade Alhaji ò sí nílé wọ́n travel lọ France ní London wọ́n lò bí 9 months kó tó dé wọ́n wá lọ bá ọ̀gá mi Chief Samori Jọlá Oṣó wọ́n wá pè mí pé báwo ni jẹ́ ká ṣe láìfọ́ Alhaji jẹ́ ká máa ṣe ń sìn ká tiẹ̀ ṣe jáde kó jẹ́ live èmi àti wọn la start live fún Fuji so kó tó dé yẹn Wàsíù àti Shina Peter Wàsíù ẹ̀ ní. gbogbo àyìn kò tí fi bẹ́ẹ̀ sí live fún Fuji. kò sí Wàsíù àwọn tó ń ṣe ń gbà yẹn Alhaji Pasuma Saheed Òṣùpá tó bá lọ kọ níbì kan wọ́n á ṣe wọ́n á gbé jáde èmi náà wá rí Wàsíù àti pẹ̀lú Shina Peter náà ṣe kàn jáde mo ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta Alhaji dé mo lọ bá Alhaji nílé pé ẹ sà àgbàtẹ́ sí nílé o lọ́wọ́lọ́wọ́ ń sìn kan tó ń ṣẹlẹ̀ rí o bá fi hàn wọ́n ẹ̀ tó dára mi sí wọ́n gbà yẹn ni Jọlá Oṣó Sàmọ́dì torí ti máa sọ̀rọ̀ back on stage tí máa sọ̀rọ̀ Jọlá Oṣó Sàmọ́dì ọ̀rọ̀ yẹn ò pé Alhaji wa ní kí n má wọ̀rẹ̀ pé kí n jẹ́ kí a ṣe so mo wá ní mo ti gbọ́ kódà wọ́n fún mi lówó kámẹ́rà pé kí n lọ gbà bẹ̀tẹ̀ wọ́n wá sọ létí Alágbádá pé báyìí Alágbádá ní ó lò ní interest ṣẹ̀gbẹ́ mákẹ́tà ni ọ̀lẹ́ jẹ́ ọ̀gá sí mi ó jẹ́ ìwọ̀n sí mi wọ́n yẹ pé ábè Alágbádá ó máa kọ́ àwọn kan wá o àwọn márùn kan àwọn mẹ́fà obìnrin mẹ́ta Adélakùn pé wọ́n máa wá kí n jẹ́ kí n sọ fún ẹ̀gbọ́n àwọn ọba ọlọ́tọ̀ kí n jẹ́ kó wọlé so èmi mo sọ ní back on stage èmi mo arrange ẹnu mi gbà so rẹ́kọ̀dì dẹ̀ lọ gan olú bàtà Alhaji dé. kílẹ̀ rò bó jẹ́ kí rẹ́kọ̀dì yẹn ṣé torí mi fi bẹ́ẹ̀ mú rẹ́kọ̀dì yẹn kílẹ̀ rò bàtà tó wà níbẹ̀ jẹ́ kọ̀dẹ̀ fi láìfi yẹn ṣé dúró ti pẹ́. ẹ mọ̀ pé I play for 9 months so first kìíní ẹ̀ àwọn tó dẹ̀ ṣe nǹkan kì í ṣọ́ba sọ̀rọ̀ ló ṣe nǹkan kì í ṣe anybody ló ṣe nǹkan late Buhari ọlọ́tọ̀ ẹgbẹ́ wọn ni wọ́n Aeropeju club lọ́nṣì kankan ní tennis club yẹn so ẹ̀kọ́ wá fọ̀ sí àwọn aṣọ ní back on stage and that was our first stage lọ́fíìsọ ní Bari back on stage ṣẹ̀pẹ́ àti wà off àti àti stage wọn láti fún bí 9 months so àti padà dé ẹ̀rọ mo bá ní Jọlá Oṣó làwọn ní ẹ̀jẹ̀ ká sọ ní back on stage so ayé dẹ̀ nífẹ̀ẹ́ sí gan Alhaji wa dúpẹ́ fọ́lọ́run lórí rẹ́kọ̀dù yẹn lórí láìfù yẹn wípé ọpẹ́ ní fọ́lọ́run wípé ẹ̀lómi àlọ́ fún oṣù mẹ́ta lásán wọn ò ní rántí ẹ̀mọ́ láyé òun tún padà dé náà wọ́n tẹ́wọ́ gbà wọn so bó ṣe lọ nìyẹn. báwo ni ìgboro ń gbà yẹn torí ẹ̀yin ti wà ń gbòòrò ti pẹ́ wọn á dẹ̀ máa wò pé bó ṣe ń dún tó bá ń sọ ń pa láìfù ń gbà yẹn pàápàá káfíń kọ́ alẹ́ ní south west generally ṣá báwo ló ṣe ń dún gbà yẹn ló ní jùjú ló ní fújì mọ́ra wọn gbà yẹn ní ẹ ti dárúkọ Shina ẹ dárúkọ Wàsíù àwọn KS nǹkan kan báwo ni gbòòrò ṣe ń lọ gbà yẹn ní ọ̀dọ̀ tí ń gbà yẹn. ṣe rí ẹ̀ǹdí àgbà bàbá mi ọlọ́mọ àfọ̀rún kẹwọn tó bá lélẹ́ mẹ́wàá lẹ́kọ̀ọ́ nínú oṣù kan àmọ́ àní mẹ́fà nú ẹ̀ à ń rọ́lẹ̀ ẹni ìgbà láti ń rọ́lẹ̀ àìdí àsúnlé wíkẹ̀ndì rí mo sọ lẹ́ẹ̀kan àní roster tá máa ń lò tá máa ń pín fún wa ní first week of the month àmàgbà roster àtàbà tí máa gbáradì pé next week torí Alhaji máa ń pa eré Èkó pọ̀ sọ́sẹ̀ kan ni dágbé eré Òṣogbo ni Friday Saturday Sunday a máa wà ní Òṣogbo Ìwó. so ló máa mú déètì yẹn kó a mú déètì yẹn so bí tá a bá jẹ́ play báyìí Òṣogbo ni ọ̀sẹ̀ yẹn àníkò ní fisiti Òṣogbo tó wá jẹ́ pé tó lórí tí mú déètì fún yàn gbé. tó wá jẹ́ pé Ògùn state ni Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Igbó Ṣàgám á fún wọn ní wíìkì yẹn so àkókò Ìjẹ̀bú Òde Ṣàgám àkókò Ṣàgám Ìjẹ̀bú Igbó tó yẹ pé a ti lọ Àbújá rí tó yẹ pé ó máa so wọ́pọ̀ sọ̀hún tó yẹ pé a ti lọ Port Harcourt rí a lọ Calabar lọ play ó máa so wọ́pọ̀ sí wíìkì yẹn tó yẹ pé Òṣogbo ni Òṣogbo tó yẹ pé Kwara state ni Kwara ìwé nígbà Kwara náà la máa ti wà tó yẹ pé Èkó ni Èkó náà la máa wà bóyá ìtì rẹ bóyá Sùúrùlérè bóyá tó yẹ pé Ìbàdàn ni a ti máa mú Ìbàdàn jẹ́ pé a lè wà ní hall kan
ọjọ́ mẹ́ta tẹ́gbà àdúgbò bẹ́ẹ̀ different àwọn tó gba hall yẹn náà ẹ̀rọ mẹ́ta máa gbà àwọn máa ṣe níbẹ̀ so Alhaji fi ètò sí iṣẹ́ ẹ̀ ó dẹ̀ fi ó máa ń pè ní division of labour wàá múra o báyìí bá Alhaji ṣe jẹ́ wàá múra ọ̀gá ni o. ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa láìfẹ́ máa ń fẹ́ bèrè lọ́wọ́ yín pé ẹ ti sẹ́ẹ̀tì pa bí bàbá Tájù ìpínlẹ̀ wa ní àwọn ti wọ plane nípa àwọn ti wọ plane ló ti sọ wọn ẹ jẹ́ ń sọ pé àwọn láìfò lẹ́rù bí ń gbà tẹ́ni máa lọ ṣe tẹ́mọ̀ pé tó bá ń sọ pé láìtọ́ ṣe tó mì ìgboro tó mì gidi ẹ bá mi dẹ́nu kan bíi mẹ́rin márùn-ún bẹ̀ pé ìtọ́ ẹ̀ lè gbàgbé tèrò wà ń bẹ̀ tó wà ń bẹ̀ gbogbo ẹ̀ ṣe àfihàn rántí bàbá ni. bákan ṣe jẹ náà obìnrin gan-an tàbá tún wò òkú màmá nílùú Àdìsá Onífádé ní TBS òun náà milẹ̀ TBS òun náà milẹ̀ bí ló fẹ́ dárúkọ. àwọn Tẹjúmọ́lá nǹkan kan. iṣẹ́ Tẹjúmọ́lá òun náà milẹ̀ wọ́n kọ́lé kan sí ìlú wọn òkú bàbá wọn bẹ̀ bàbá eré ni dẹ́yìn tó tún wá láìkì jù tí Kúnlé Badmus lóṣogbo Òròkì má ìjọba wọn ta play last ní Òṣogbo òun náà milẹ̀ Kwara State la fẹ́ sọ ni Ìbàdàn la fẹ́ sọ ni mí ò ní ká rò bàbá ni bàbá o Fálàbí fọwọ́dà ni wọ́n o. kí ni ìbáṣepọ̀ Barrister pẹ̀lú àwọn eléré ńgbà yẹn yálò ní fújì àlọ́ jùjù torí ẹ̀ súnmọ́ díẹ̀ kí ni ìbáṣepọ̀ wọn ta ni wọlé wọ̀de ẹni tí Alhaji máa ń pè tó bá ní nǹkan ṣe YK Àjàó. bàbá tiwa náà nìyẹn. YK Àjàó Alhaji wọ́n súnmọ́ ra wọn tó dáa tá a bá pàdé níta táwa jọ pé kájọ fi ṣeré bàbá ò ní ṣeré àníkàjì kọ́kọ́ play náà tó bá stop tán wà á bẹ̀rẹ̀ Wasiu Ayinde náà Alhaji Wasiu Ayinde táwa pàdé wọn ta náà Alhaji Wasiu ò ní bọ́ sórí stage ọ̀dọ̀ Alhaji Wasiu kò sí pé káàjì kọ́kọ́ play nù níjọ́ kan lọ ṣèṣìlẹ̀ kan ní Ìgbàjà ọ̀rọ̀ méjì Ìgbàjà wọ́n ṣèṣìlẹ̀ ni wọ́n pe Wasiu Ayinde àti Barrister òjò rọ̀ ní ẹ̀ àmàjọ́ ń pàdé dáadáa so ọ̀dà pàdé Alhaji Wasiu lọ stage wọn torí Alhaji Wasiu astop lago 6 Wasiu bẹ̀rẹ̀ retẹ̀ ní 6:30 láàárọ̀. aago 6. bẹ́ẹ̀ni àwọn àti YK Àjàó ní Ọ̀yọ́ màmá Ọ̀yọ́ ń ṣe àbúrò ìyàwó Alhaji Bàrà lọ́tọ̀ wọ́n ń ṣe òkú màmá wọn wọ́n pàdé àti YK Àjàó gbàtà stop láago 11 lálẹ́ Alhaji YK bẹ̀rẹ̀ eré tiẹ̀ kò ní wọ́n ní ṣeré. Wasiu Ayinde náà àjọpàdé ní ṣókà ń ṣe òkú kan ní Ìṣàrà ṣókà Kazeem wọ́n ṣòkó àná ń bẹ̀ ní ìmọ̀ tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn nínú skul ni àwa lẹ́nu ọ̀nà skul yẹn Alhaji Wasiu wà nílé yẹn tó kó lọ sí pati yẹn láti fi ṣeré gbogbo ẹ̀sùn náà. kí ni instrument. generator Alhaji Wasiu náà gbogbo generator tiẹ̀ náà òun náà sùn náà but èmi wá mo ní Alhaji mo ní kára wáyà kan ọ̀rẹ́rẹ́ yas oríṣi mẹ́ta lára which is 300 yas mo dẹ̀ lọ́mọ kan ní bá mi ṣe ń gbà yẹn Tóyìn ó máa lo wáyà mọ́jì ní ó máa mú òpó náà pọ̀ ni yes ṣe Wasiu ò play ọdún sí lọ́jọ́ kò sí tàfi rírì ẹ̀ ṣe tàfi rí wọn bẹ̀rẹ̀ ẹ̀ ṣe díẹ̀ tàbí ráyè ṣe bí 2 or 3 hours torí gbogbo àwọn ìyẹn ṣe lásán bàbá o kò yé mi so bó ṣe ń lọ nǹkan nìyẹn. Àìdí àgbà. àwọn oníjùjú ń kọ́ ṣe ń pàdé bàbá kọ̀mándà King Sunny Adé tó ti nérè kan. a máa ń pàdé níjọ̀kọ̀ a play ní TBS wọ́n pe Chief King Sunny Adé wọ́n pe Alhaji Barrister wọ́n pe Salawa Abeni ní TBS mẹ́rin pàtí yẹn ní agbára. olórí ńlá mẹ́ta bẹ́ẹ̀ lè kọ́ pé. so Sunny wà ní first side Salawa wà láàrin Basawa ní left side. ẹ̀rọ ń ṣeré pọ̀ ni. àwọn ọjọ́ ń ṣeré pọ̀ ni wọ́n kàkó tó cement ẹ̀ TBS wọ́n kàkó jọ ẹ̀ àwọn oníṣẹ́ pọ̀ gan-an wọ́n ní kí Sunny dúró báyìí kí tọ̀hún dúró síbí ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ yóò gbọ́ tó báyìí. sí line kan náà. so that ẹ tó pe Sunny Adé tó pe kí Sunny Adé wọ́n á face wọn ẹ tó pe Salawa Abeni wọ́n á face wọn àwọn táwọn ẹlẹ́pẹ̀ sọ Barrister náà àṣìlá ẹ̀ rí sí ń jọ ẹ̀ ní ọ̀tá ní ká face ara wa ni nínú ṣeéṣe níjọ́ kan náà pàdé Iléṣà pẹ̀lú Sunny Adé má nǹkan ṣe birthday náà ni torí ẹ̀ ní agbára so a máa ń pàdé dáadáa but àpàdé òbí rí ní Láwánsìn
kíní kan orúkọ bàbá yìí wọ́n ti kú ń sìn ìtìláwánsì náà wà tòbí lájọ fèsì ń jọ yẹn ọmọ Ìbàdàn ni wọ́n orúkọ bàbá yìí náà wọ́n ti kú pọ̀tìláwánsì náà wà bá ti ṣe lájọ pílẹ̀ pẹ̀lú òbí so a bá ń pàdé dáadáa pẹ̀lú àwọn eléré. ẹ dárúkọ Wasiu Ayinde lẹ́ẹ̀kan nígbà tá à ń sọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kó súnmọ́ Gani Barrister kí ni ìbáṣepọ̀ wọn ṣé ìbáṣepọ̀ bàbá sọ́mọ yẹn náà ni wọ́n ní gẹ́gẹ́ mo fẹ́ gbọ́ látẹnu yín. inú mi dùn fún gbèrè tẹ ìbéèrè yẹn. torí ìṣísù kan là ń gbọ́. kábíyèsí Alhaji Wasiu Ayinde àwọn kan máa lọ ń gbé bọ̀ fàlàjì pé bàbá Alhaji Wasiu ń bu yín Alhaji Wasiu ṣe kíní kan Alhaji ni ẹ fi ọmọ òun sílẹ̀ Wasiu Ayinde wíṣkì ilé tó fọwọ́ òun kọ́ ni òun ò lè fọwọ́ òun wo ẹ̀rọ bá lè fọwọ́ Wasiu Ayinde kó súnmọ́ yìí fóun ẹ fi Wasiu Ayinde sílẹ̀ ọmọ ni Wasiu Ayinde ẹ fi sílẹ̀ bàbá sọmọ ni so ẹ má dá sọ̀rọ̀ àti Wasiu Ayinde. ó ti sọ fún àwọn èèyàn ń gbà yẹn kódà wọn máa ń sọ fún mi gan pé wọn máa ń sọ lójú mi pé kí ló ṣe àwọn èèyàn náà ọmọ ni Wasiu Ayinde ilé tó fọwọ́ nǹkan ni ṣé kò fọwọ́ òun wọlé òní ẹ jẹ́ kó bú mi ẹ filẹ̀ ẹ máa sọ fún àwọn èèyàn ní pé kọ́ gbénu ọsàn ṣèbí ń jọ kan ọlọ́tọ̀ wọ́n ṣe bá ìjọmọ wọn ní Egus Club ní Surulere ṣùgbọ́n àyíwá àwáṣọ sí ìjọba ó kọrin náà alájùmọ̀ kan fòfin mo sọ ṣẹ́ yẹn ní ìbàyọ̀ ọlọ́tọ̀ èmi mo ta live yẹn mo sọ ní ìbàyọ̀ ọlọ́tọ̀ èmi ni mo ta live yẹn ìwé àyíwá àwábẹ̀ tó kọrin tó gbọ́ láti lẹ́nu Alhaji tí wọ́n kọrin so Alhaji àwọn onífújì Alhaji máa ń kún wọn mọ́ra gan so Alhaji ò fi wọ́n sílẹ̀ ara torí inú ẹ̀ ń dùn torí wọ́n máa ń sọ pé àwọn onígan aṣọ àlàárì funfun nẹ́nẹ́ pé inú àwọn dùn pé alágbádá yọ tiẹ̀ ń bẹ̀ ó fi mú jẹ oṣùkòtò yọ tiẹ̀ ń bẹ̀ ó fi mú jẹ oníbà yọ tiẹ̀ ń bẹ̀ ó fi mú jẹ pé kọ́nà má gbà fújì fáwọn Alhaji máa ń proud lórí àwọn ọmọ yẹn tó gbogbo ọ̀nà ó kàkùn ló yọ tiẹ̀ so bó ṣe rí nìyẹn. ṣé mo kí torí nígbà kan tó jẹ́ kí sọ ni pé ẹ̀yin tún súnmọ́ Barrister dáadáa ó lè ká máa gbọ́ torí ìgbà tó ní Barrister kí wọn yàn ní Wasiu Ayinde kí ni ẹ fẹ́ fa rògbòdìyàn ń gbòòrò ńgbà yẹn ó ń sọ wọn tọkàn ó ń sọ wọn nǹkankan Barrister ṣe kí ni mo fẹ́ pé kí ni ìbáṣepọ̀ wọn gbọ̀ngàn ẹ̀rẹ̀ tí jẹ́ kọ́ mọ̀ pé bàbá sọmọ ni nígbà bàbá dẹ̀ ń gbọ́ wọn kankan ńgbà náà àwọn ní ṣé lóòótọ́ ni pé Wasiu ti ń bú bàbá ńgbà yẹn náà bàbá kọ̀ wò pé kínní ni àbí. kò gbẹnu mi o gbẹnu mi bàtí wà á tí wọ́n gbé Alhaji ni pé ẹ fi òun sílẹ̀ òun ní gbogbo nǹkan tó wà òun kó ṣe ọmọ òun ni Alhaji máa ń sọ á ní tí bá ń bẹ láyé kẹ máa jẹ̀ràn mi kẹ máa ṣe kọ́pì mi tí má pẹ́ ìdàtọ̀ kẹ máa jẹ̀ràn mi wípé tí wàá lè bùn pé kó fi là kó fi lówó lọ́wọ́ wípé ọ̀rọ̀ àwọn dàbí màálù làwọn wípé ayé màálù owó ni òkú màálù owó ni ike màálù owó ni so Alhaji máa ń sọ lórí pé ṣèbí ńgbà kan Alhaji sick ọmọ kan lára àwọn onífújì yẹn wọ́n lọ sọ pé wọ́n Alhaji ní sinagogu kí ni ẹ̀ bí Alhaji ń lu gan-an ẹ̀ta play fún jọ ẹ̀ nìbàdàn Tokyo ní márìjẹ ọmọ ẹ̀ ní BCOS Alhaji wa kọ lórí pé òòrè òun ní Asarudeen òòrè òun ní Asaratu wá ní sinagogu ni òun ti rí òun pé rọmọ òṣìwò ló ń sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ so Alhaji ò ní kankan pẹ̀lú anybody. so kò sí pé bóyá bàbá ní ìbáṣepọ̀ tó special kan pẹ̀lú àwọn ọmọ Ìbàdàn torí a máa ń gbọ́ pé àwọn ọmọ Ìbàdàn kí ni kò sí ó kó ogbó wọn ni kò sí pé bí Obesere súnmọ́ Barrister àbí Rashidi Ayinde ń gbọ́jọ́ ọmọ Ìbàdàn àbí nǹkan kan. ẹni tí kò sí ẹni tí Alhaji ò kó mọ́ra tó lórí Muri Thunder ó close bá Alhaji gan ṣèbí Gbénga Adébùsì Alhaji Gbénga Adébùsì ó ṣe tábìlì fún Alhaji àti Muri Thunder ní Fuji Chamber so kò sí ẹni tí Alhaji láì jù ń bàdàn yẹn Rashidi Ayinde lóòótọ́ Alhaji Merengue pàdé mi tó di kọ́ọ̀dù. tẹ́yìn bá dẹ̀ sọ èmi á sọ pé Obesere ni tẹ́yìn ò bá sọ. pé òun dìbò Obesere gbé Ìbàdàn pàdé Rashidi ń gbé tó bá lọ sí Ìbàdàn yẹn. Rashidi Ayinde mẹ́ńtọ̀ mi ni mẹ́ńtọ̀ Alhaji ni ọmọ Alhaji tó di kọ́ọ̀ ni gbogbo ọmọ Alhaji o ní ìlú Ìbàdàn yẹn o Rashidi Ayinde mẹ́ńtọ̀ mi ni. ẹ̀gbọ́n wa ẹnjìníà ẹ súnmọ́ olóògbé Gani Barrister àwọn náà láti ń béèrè àwọn nǹkan kan mọ́ra wọn náà tó jẹ́ gbogbo ṣe pàtàkì mọ̀ pé yàrá ilé náà gbọ́dọ̀ dìímú ní tàbí ṣèrántí bàbá. báwo ni rẹ́kọ̀dì Barrister ń sìn tó
torí tó bá ń sọ pé lára àwọn rẹ́kọ̀dì tó ṣì ń ṣe ń gbòòrò tó ń ṣe náà wà sọ rẹ́kọ̀dì àmọ́ kí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín ṣe jẹ́ pẹ̀yìn náà ti bàbá ti fi yín wọ marketing line kí ni bá lọ̀rọ̀ rẹ́kọ̀dì wọn ṣe rí ṣé ètò ń lọ bó ṣe yẹ kó lọ àbí ètò yìí lọ bó ṣe yẹ kó lọ. ẹ ṣe ibi tá a sọ̀rọ̀ inú mi dùn gan-an nígbà tí Alhaji Barrister kú tán tó kọ́ tó kú mo ti ń bá wọn ta live yẹn èmi mo ń ta sálábà Òṣòdì ni o Ìdúmọ̀tà ni o ìlú Ìbàdàn ni o àwọn mákẹ́tà tó ń bá a tajà mo lè dárúkọ bíi 30 20 tí mo mọ̀ tẹ́pọ̀ mọ̀ mi jẹ́ pé èmi ni máa jíṣẹ́ èmi làájì máa rán èmi ni máa bá èmi máa dìde fàfà làjì ṣé ọ̀rọ̀ rẹ́kọ̀dù yẹn nígbà kan mo bá wọn dá sí nígbà kan that was 3 years ago mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run bá fa mi sí bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi àti wọn àṣepọ̀ mi mọ ibi tó bá dé ẹ̀yin àtẹ̀bí lẹ̀ ń sọ yẹn. èmi àtẹ̀bí látòrí olórí ẹbí Rasaq Samsudeen Moruf gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ni èmi ni mo represent the family lọ́dọ̀ marketer but ẹnu bíi 3 years ago ni but lọ́wọ́lọ́wọ́ mi mọ̀ wọn tó ń ṣẹlẹ̀ nípa rẹ́kọ̀dù wọn mọ́ ètò bá mi mẹ́ tó ń tà mọ́ mi mọ̀ kan pa ẹ̀. soníkàlùkù ń ṣe ètò òun sọ́jà mi ì lè sọ mi ì lè dáhùn pé ẹ̀ but bíi 3 years ago yẹn mo lè fọ́sà pé èmi ni but àwọn tó wà tà ń sìn bóyá kò jẹ́ ọ̀rọ̀ òun tiẹ̀ yé mi so ojú ọ̀dún fẹ́ sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ yẹn ò yé mi ara àti ara. kó tó di pé bàbá ṣaláìsí mi mọ̀ bóyá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe náà súnmọ́ wọn yẹn ṣé bàbá torí tẹ́ bá gbọ́ reality ẹ̀mí kí bàbá ti ń rí ìrírí ń gbòòrùn máa kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ṣe tún lè fún wa ní pé àwọn nǹkan méjì mẹ́ta tó ṣe pé bàbá ṣaláìsí kó tó di pé wọ́n gbé travel àgbọ̀ wọn ṣé náà wọn rí nǹkan tó ṣé náà nǹkan tí bàbá yín sọ ṣó ní tí wọ́n dìde sick nǹkan tó ní jẹ̀wọ̀n all message flying around náà ni. bàbá sì kìnà then wọ́n gbé wọn lọ sí Àfààná hospital fún kọ́tìtì wọn láti bẹ̀rẹ̀ lọ ní wọn reduce kí ni wọ́n fi gbé wọn lọ sí India láti India wọ́n padà sí Àfààná ní Sùúrùlérè wọ́n dà pé táyì tán reduce wọn ẹ̀tọ́ yẹn wọ́n dà pé bí wọ́n lẹ́yìn ẹ̀yìn wọn rí so wọ́n gbé wọn lọ sí Germany láti lọ so láti Germany wọ́n tó parí kí ni àwọn ti wà òkè wọ́n wá darí sí London bẹ́ẹ̀ kan tí mo kàn wá gbọ́ lẹ́nu máa nǹkan tó sọ máa yẹn sọ pé nǹkan tálájì ṣe yẹn òun náà ṣe irú ẹ̀ pé ṣùgbọ́n kárígbà alájì wá sí bàtà àsìkò náà ti tó ni o pé alájì wá padà sí Nàìjíríà tí ò lọ sí London ẹ̀ pé gbogbo àyẹn náà àsìkò tútù ni pé alájì máa wà láàyè bẹ́ẹ̀ àsìkò tó so tásìkò wáyé tó yẹ kó sábẹ́ ṣe ṣùgbọ́n nígbà mo kàn níbẹ̀ ni pé níjọ́ kan alájì àti máa nǹkan máa fẹ́ ṣe rẹ́kọ̀dù lọ́dọ̀ alájì wa wọ́n fàlájì lówó alájì wa sọ fún máa yẹn pé n tó ṣẹlẹ̀ ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí o àwọn wà láfírí music táwọn jọ ń ṣiṣẹ́ o wípé tó àwọn parí agreement wọn tán táwọn ò bá jà wọ́n tún lè ní o iṣẹ́ wọn padà o máa wá lóhùn wọ́rí pé bó jẹ́ 10 years lẹ́nìí lọ ráyè mo ṣàmì ìjọ pé ọkọ̀ ṣe rẹ́kọ̀dù fóun so ó kàn di bóyá March 2010 ajínigbé ní wọ́n ní kí n wá máa lọ bá wọn wọ́n ní kí n pa àwọn pé máa yẹn wá àjẹmójútù yẹn bá dẹ̀ pé wọn bàbá àmì èmi jókòó alájà jókòó báyìí máa yẹ àbúrò àti ọmọ ẹ̀kan jókòó alájí bójútù owó tó fún mi mo fẹ́ dẹ̀ padà fún ẹ a lè sọ pé ó máa yá kó lọ pẹ́ mo wọ́n jáde báyìí ayẹ̀ ló máa pẹ́ kó lọ yá tó ń bá lọ owó yìí o lè gbà lọ́wọ́ àwọn ọmọ o mo fẹ́ fún ẹ lówó ẹ̀ ń sìn máa wá lóhùn fowó ó dà fi kún owó yìí gbà yẹn káwọn ṣe rẹ́kọ̀dù fún ẹ o fẹ́ agbára ògbé rẹ́kọ̀dù kí ló wá fẹ́ òun foldings ìyẹn old records torí Alhaji Barrister bó ṣe kú yẹn àtòkù àtàlàyé eléré nílẹ̀ Yorùbá wa Barrister ló ń tà jù òun ló ń tà jù ẹ̀tọ́ tó wà láyé ẹ̀tọ́ tó wà láyé tẹ̀tọ́ ti kú Barrister ló ń tà jù lẹ́yìn Alhaji Barrister Àìlọ́wọ́wúrà tí wọ́n á ṣe àwọn àgbègbè olórin kọ́ dáríjì mi o torí mo súnmọ́ nú ọjà mo dẹ̀ mo ṣe ń lọ nú ọjà mo close mọ́ látòrí Golden Point wá sálẹ̀ mi polówó ọjà o débàdàn dẹ́ni ìwé àmọ́ súnmọ́ mákẹ́tà lèmi gan alára mo ṣe wà tó alájì ló rẹ̀ tírì mi fún so máa wá ní alájì wá ní ábì ó yá lọ kó lọ wo cost of price tó ń ṣe ń sìn tó wá di wait ká pàdé ní padà àjì ìwọ náà lọ àjì mo ń travel lọ London àjì wá ní gbàdúrà wá dé
òun máa dé ní bí June aláàjì ní June yẹn náà máa lọ Amẹ́ríkà o bára ṣe lọ dẹ̀ tó pa sí Nàìjíríà mọ́ bàtàjì wa kú tán èmi á retí kí máa gba rédíò station kan lọ ní Ìbàdàn bẹ́ẹ̀ nìwíà pé tó bá lọ ẹyọ kan máa lọ 10 because mo wà bàtàjì ń sọ̀rọ̀ mo wà ń bẹ̀ òun ló sọ pé bẹ̀tí kọ́nà fọ́nù kẹ́wọn náà ti wá kú sí kọ́nà fọ́nù kẹ́wọn ọlọ́dẹ ń gbọ́ wọn sọ kankan máyọ̀ sẹ́ni ti ara tó gbà fọ́ lọ́hùn so orí ọ̀bẹ aláàjì wa pọ̀ tí orí sọ pé yẹn ó jẹ́ pé yíyá ẹ̀ náà aláàjì wa kú ó jẹ́ pé yíyá ẹ̀ náà torí mo wá ojú wọn pé akíní máa ń sọ lẹ́nu ọlọ́ọ̀ aláàjì ọlọ́ọ̀ nípa yín o ọkọ̀ fọlá mi ní ara ó tán so ó yà mí lẹ́nu jẹ́ bó ṣe jẹ́. Bàbá wa General Collins Àyìnlá ń kọ́ à ń sọ̀rọ̀ ń pọn rárá torí a mọ̀ pé orógbòwò náà ní bá ṣe mọ́ bàbá ń gbà ayé wọn díẹ̀ náà ṣẹ́jọ́ pàdé bíi méjì mẹ́ta. ẹ jẹ́ kí n sọ sórí kékeré kan sórí kékeré yẹn wọ́n ní kọ́ mo wà ń bẹ̀ báyìí mo jókòó tó agbádá aláàjì bùkún dání aláàjì Nurenu Yusuf lálágbàdo ni wọ́n ṣe máa jìfọ́ mọ́ Sàláwà wà ń bẹ̀ kọ̀lẹ́tà náà wà ń bẹ̀ wàhálà máa play àtàrí ògbọ́ ti wà ń bẹ̀ aláàjì wa kúrò ní reception wọn wá jókòó sí ibi táwọn wá jókòó sí àti sẹ́ẹ̀tì tán pé kọ́ ká jẹun aláàjì wọlé bí ń pa àwọn afẹ́ jẹun mo kọ̀ ní pé aláàjì Nurenu kan wà ní aláàjì Nurenu Yusuf Síkírù bóló wà Síkírù bóló wà bí ló wà mò ń bọ̀ ó kọ̀ lọ́pọ̀ kọ̀lẹ́tà ìlànà wọ́n ti máa bọ̀ wọ́n ti máa kí n máa bọ̀ Síkírù àbúrò ẹ̀ rè láti rí lọ bíbo lọ pẹ́ jà mọ́ ẹ̀bùrọ̀ àìmọ́ láti rí lọ wọ́n yẹn wá kún àwọn ọjọ́ ọ̀gá ara wọn ọjọ́ jókòó aláàjì wa padà ìyẹn àdúgbò wa padà aláàjì kan tó wà tó wà ní àbáṣà pé Síkírù ẹ̀gbọ́n rẹ̀ yìí láìka ọ̀tí ń sọ ọdún mélòó fi jù mí lọ aláàjì gbẹ́nu ẹ̀ sọ ṣé ọdún mẹ́ta jẹ́ mo mọ̀ pé wọ́n ní kọ́ aláàjì wa ní ṣé ọdún mẹ́ta ń sọmọdé ni ṣé ètò mo ti ṣé ètò àtijọ́ ọjọ́ rẹ̀ ọdún mẹ́ta mo fi jù ẹ lọ mo wá rẹ́rìn so ọjọ́ ń wára wọn níjọ́ kan play fún Ọjọ́ra ní Ìjọra ó dára bàtà wọn orí bàrà ẹ̀ kò pọ́ tí kò wọlé ni Síkírù ó bá jì lókè so ọ̀rẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ nígbà tó ń kọ́ ni ọ̀fọ̀ ni sọ̀rọ̀ síra wọn náà kọjá sí rí. kò sí kí n wá Àlọ́mọwúrà àti Fatai Olówó yọ wọ́n sọ̀rọ̀ síra wọn Àlọ́mọwúrà àti Barrister wọ́n sọ̀rọ̀ síra wọn Òbí àti sọ̀rọ̀ síra wọn Saheed Òṣùpá àti Kọ̀dé àti Pasuma wọ́n sọ̀rọ̀ síra wọn Rasheed Àyìndé Ìbàdàn pẹ̀lú Lákàràṣì wọ́n sọ̀rọ̀ síra wọn so bó ṣe rí nìyẹn. orogún ti sí gan wọn Wizkid Davido gan oríṣiríṣi nǹkan náà gbọ́ bẹ́ẹ̀ bó ṣe rí ẹ̀bẹ̀tì wọ́n close mọ́ra wọn àwọn ní ìmùlẹ̀ ìjìnlẹ̀ inú fújì. báwo lẹ ṣe rí fújì ń sìn kó tó di pé àwọn ẹ̀dá tẹ bá torí pé wọ́n jẹ́ kí Barrister jẹ́ kí fújì lé pé àwọn èèyàn wọn lè máa kọ ní Barrister ṣe nǹkan nìyẹn ó lé kéèyàn máa kọni kéèyàn máa pòwe kéèyàn máa ṣe kékeré fújì music ń sìn tẹ́yìn bá jù gẹ́gẹ́ bí ẹni tó ti bá àgbà ṣe kí lẹ rí sí báwo lẹ ṣe rí sí. tí mo máa ń gbọ́ táwọn ẹ̀ máa sọ ni pé látẹnu Ṣẹ̀fíù Àlàó ní Abẹ́òkúta wọ́n ní Wasiu Ayinde ló jẹ́ kí fújì sípò láti torí Sakara ló ń lead nígbà yẹn bẹ̀tì Sakara ò lead mọ́ sí òun nígbà yẹn so òwe nígbà yẹn fújì le láti kọ́ bẹ̀tì ẹnu gbà kó le ó le ká kí Àyìndé Barrister ọ̀gá ni bàbá mi ọ̀gá ni wọ́n. àmọ́ keyboard nǹkan oríṣiríṣi ti jẹ́ kó. èyí tó fa ni wípé ọ̀làjú dé so oríṣiríṣi kan ló bí jáde jùjú ló ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ tó mú keyboard àwọn ẹ̀yà jìtá saxophone kan tó mú wọnú fújì kó di pé Wasiu náà wọ́n sọ di high life wọ́n sọ di gbogbo ẹ̀ kò sí kan tó lè fi fújì dà aláàjì náà kọ́ lórí pé combination of fújì gúdúgúdú kìíní kan tọ̀hún náà mú wọ̀ tó fi jẹ́ fújì so wọ́n fi kọrin náà nígbà yẹn. gbogbo àwọn fáǹsì Síkírù Àyìndé Barrister tí wọ́n sì nífẹ̀ẹ́ bàbá dẹnudẹnu dédélé 13 years téèyàn ní ṣaláìsí tọ́lẹ̀ sí ń sọ̀rọ̀ ń pè èèyàn tó sì ń gbórin èèyàn tó sì ń ṣe kí lè fẹ́ sọ fún ọ òṣèlú náà tẹ fẹ́ tún dúpẹ́ lọ́wọ́ méjì mẹ́ta kan. ẹ jọ̀ọ́ yẹ ká kí wọn àwọn fáǹsì aláàjì a máa ń ṣèkàn ní Ìlàjì farm ní February 9 máa ń ké ń jọ yẹn ni máa ń ké ni torí láti London Amẹ́ríkà ọ̀rọ̀ Aláàjì Barrister òye mi èèyàn ò sí láyé mọ́ ó tún wá níbẹ̀ yẹn ṣe é burúkọ ọmọdé alábà ni
wọ́n ní come Òkútàjà láàyè Òkútàjà lọ láàyè pè yín lálábà nígbà tí ọjà ṣì ń move gan wọ́n rò pé máa yín wà láyé Ọlọ́run gbàdúrà ẹ̀ ó tún wá kú tọ́nà gbọ́dọ̀ wà bàtà ti rí kinní yìí náà kò yé mi o Ọlọ́run bá ń gbọ́ mo sì bàtà jẹ nìyẹn o mo máa sọ̀rọ̀ nìyẹn kò yé mi o tẹ bá dé ẹ máa wá Lájì Farm tẹ bá dé àwọn àbẹ̀ lọ́dún tó kọjá ó ti kọjá yẹn ọdún méjì ẹ mọ̀ 2 years a máa ṣe ní ilé náà Lájì Farm wọ́n ti ń taṣọ wọ́n ti ń polówó aṣọ. ṣọ́nà àwọn méjì mẹ́ta mẹ́rin kan yálà bóyá wọn tó jẹ́ pé ọ̀rẹ́ tẹ mọ̀ yálà wọn tó jẹ́ bóyá wọn ọ̀rẹ́ wọn tẹ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ ní ìtì ẹ̀wà lórí ètò lónìí gbà kó dẹ̀ pé ẹ fẹ́ kó wọn pọ̀ náà ni. number one bàbá àdìsá òsì ẹ̀fà wọ́n dúró wọ́n ṣe ojú wọn ṣẹ̀yìn Lájì Bàrí lọ́tọ̀ náà ṣojú wọn ṣẹ̀yìn àwọn náà ò sì láyé mọ́ àwọn méjì yẹn mo àwọn pọ̀ bẹ̀tì àwọn méjì ìgbésẹ̀ akọ nìyẹn. bàbá ṣe fẹ́ pe nọ́mbà yín síta fún àwọn àdèmọ̀ké tá bá ti ṣètò báyà à lè sọ gbọ́ ẹ̀tàn láti náà wọn nǹkan méjì mẹ́ta táwọn ọ̀tọ̀ tún fẹ́ pè é pẹ̀lú kọ̀tọ̀kọ̀ nípa ṣé tó bá fẹ́ rẹ́kọ̀dì nǹkan náà ó yẹ ká mẹ́nu bà yẹn ṣé ẹ lè bá wọn yẹn torí àwọn yẹn máa ń pè mí fún yẹn pé a ní ìdí rẹ́kọ̀dì á ní ìgbò báwo ni yẹn. ti rẹ́kọ̀dì yẹn ò kàn mí but live cassette. live ńkọ́ tó bá fẹ́ live sọ́n lè. tó bá fẹ́ wọ́n á rí lọ́wọ́ mi ábí ẹnjìníà wọ́n á rí lọ́wọ́ mi. kò sí live náà tó fẹ́ tán ni. kò sí tó fẹ́ tán ní mi fún wọn kò sí tó fẹ́ but rẹ́kọ̀dì ni. live yẹn báyìí ó wà nílẹ̀. àwọn live wà. ẹ pe nọ́mbà yín fún àwọn ará ilé tán wà. 080 67 91 00 43 080 67 91 00 43 Abi engineer or Abi Bari. Ẹ ṣé mo dúpẹ́. Nọ́mbà wọn nìyẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ ká tó bẹ̀rẹ̀ tó ń gbélé a fi ń ṣe ìrántí olóògbé Síkírù Àyìndé Barrister ni ẹ mọ̀ pé ọ̀rọ̀ bàbá à lè jẹ́ tán ó pọ̀ àmọ́ lóòrèkóòrè a máa mọ̀ wọn tó mọ̀ wọn tó súnmọ́ wọn tó tún lè bá wọn ṣe ní tí ẹ tún gbọ́ látẹ̀lé pé gbogbo ẹ̀. Ìmí wà tá à mẹ́nu bà o ẹ̀dọ́rọ̀ wọn tán wọn àti bàbá tún jọ wọ́n jọ ṣe fàájì gidi gan o wọn àti bàbá gan tún jọ travel tọ́jú jọ ṣe fàájì àfi ká mẹ́nu bà yẹn náà ká mẹ́nu bà yẹn ó ti tó bẹ́ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ láéláé. Ìjíròrò yìí là ní atọ́kùn ètò ìní ní ìta ṣe ní ìrántí bàbá wa Olóògbé Síkírù Àyìndé Barrister 13 years ẹni tí bàbá ti di ayílẹ̀ rẹ̀ kọ́lọ̀ tó wà màrún kẹwọn kọ́lọ̀ ń dúró tẹ bí wọn gbogbo nǹkan tó filẹ̀ kọ́lọ̀ yẹn kó bàjẹ́. Bódékọ́lọ́ Láwálé tẹ̀ mọ́wọ́ dájọ́ wálé agbára mi àtàlárí ìpínlẹ̀ Èkó fẹ́yìn lólùtẹ̀ wa káyọ̀ tó ń sọ pé kílẹ̀ tó ń fẹ́ sọ pa àbàdìkan lẹ fẹ́ gbé wá. Abẹ́ ẹnjìníà lélẹ̀ nọ́mbà wọn náà nìyẹn ẹ tún lè pè wọ́n wọn béèrè méjì láti fẹ́ béèrè lọ́wọ́ wọn. Ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀